Adéọlá ẹ̀ ò máa ní sọ́kù. Àmọ̀kẹ́ Adéọlá gbéra nílẹ̀ dúpẹ́. Gbéra nílẹ̀ dúpẹ́. Yóò sùn ààrẹ mọ́ ẹ̀yin méjèèjì lé. Ẹ̀yin méjèèjì lé lọ́dún lọ́jọ́ ìdí akọ́lọ́hún mi kò ṣe. Ọjọ́ mi wáyé lọ́jọ́ ìdí kò díje ìbànújẹ́. Àti wáyé ẹ̀dá ó léwu Ọlọ́run nìkan ló yẹ o. Àti wáyé ẹ̀dá ó léwu Ọlọ́run nìkan ló yẹ. Bọ́mọ ṣe ń ṣàmì nínú ìyá ẹ̀ ò tóbi àdìtú ni. Bọ́mọ tó níṣọ́ tó ń ṣọ́ yìí láti gbà yẹn wá. Àmọ̀kẹ́ Adé pẹ̀lú ọmọ ẹ̀ Yúnúsù Àrẹ̀mú. Tẹ́fà tètè dúpẹ́ fọlọ́run wà láyé ó kéré. Kò lè tó rẹ́ tọ́lọ́run mi ṣe ṣùkúrà dúpẹ́. Ọ̀pẹ mi ló ń bẹ bí aláìsí ìta ẹ̀ ò dẹ̀rí wọn. Ọ̀pọ̀ ló ti kú tí ò sí mọ́ Àmọ̀kẹ́ máa dúpẹ́. Ó ń gbégbé ayé ẹ̀ ní ìrọ̀rùn sórí kó tó lọ́pẹ́ o. Àmọ̀kẹ́ ó ń gbégbé ayé ẹ̀ ní ìrọ̀rùn sórí kó tó lọ́pẹ́. Lákàlẹ̀ Abdul Yarọ́bà náà alẹ́ lákàlẹ̀ Abdul Yarọ́bà náà Yarọ́bì àdúpẹ́. Àmọ̀kẹ́ Adéọlá gbéra nílẹ̀ Màmá Yunus gbéra nílẹ̀ kó ààrẹ mọ́ ẹ̀yin méjèèjì lé. ẹ̀yin méjèèjì lé Lọ́dún lọ́jọ́ ìdí akọ́lọ́hún mi kò ṣe. Ọjọ́ mi lọ́jọ́ ìdí kò díje ìbànújẹ́. ìran ẹ̀dá tó pọ̀ tí ó ló ń kà lọ́lọ́ ṣẹ̀dá sáyé. Àlàkẹ́ ó ìran ẹ̀dá tó pọ̀ tí ó ló ń kà lọ́lọ́ ṣẹ̀dá sáyé. Ọ̀pọ̀ ló wáyé wá wòran àwọn kan sí wọn wáyé. Ọ̀pọ̀ ló wáyé aláya àwọn kan jẹ́rú ayé. Mo fàkókò ibẹ̀ lọ́wọ́ ọba dání wáyé. Lórí Yúnúsù Àrẹ̀mú àtàmọ̀kẹ́ Adé. Ẹ ò ní wáyé bí aláìṣẹ̀ ò ní pasán láyé o. Àmọ̀kẹ́ o. Ẹ ò máa ní wáyé bí aláìṣẹ̀ ò ní pasán láyé. Ìṣẹ̀mí ayé yìí kò ní nira báyé bá ṣe ń jáyé. Ẹ ṣọdún ẹyẹ ó ṣọ̀pọ̀ ẹ ṣàmì lórílẹ̀ ayé o. Ẹ ṣọdún ẹyẹ ó ṣọ̀pọ̀ ẹ ṣàmì lórílẹ̀ ayé. Inshallah o Àrẹ̀mú o. Inshallah o Àmọ̀kẹ́ ṣàmì kẹ́pẹ́ láyé. Àmọ̀kẹ́ Adéọlá gbéra nílẹ̀ Máa dúpẹ́. jókòó máa yọ̀. Yóò sùn ààrẹ mọ́ ẹ̀yin méjèèjì lé. Lẹ́lẹ́ lọ́jọ́. Ẹlẹ́kùn lọ́dún lọ́jọ́ ìdí akọ́lọ́hún mi kò ṣe. Ọjọ́ mi lọ́jọ́ ìdí kò Àmì díje àṣẹ. ìbànújẹ́. Kò máa sóhun tó kàn àfọ̀pẹ́ adúpẹ́ fọba mímọ́ o. Ọlọ́jọ́ ìbí Àmọ̀kẹ́ pẹ̀lú Àrẹ̀mú dúpẹ́. Ayálùpà Animasha òun máa ṣọ̀pọ̀ láyé. Ọlọ́jọ́ ìbí Àmọ̀kẹ́ pẹ̀lú Àrẹ̀mú dúpẹ́. Ẹsẹ̀ Animasha òun ló ní kí ẹ fọ́dún. Ọlọ́jọ́ ìbí Àmọ̀kẹ́ pẹ̀lú Àrẹ̀mú dúpẹ́. Olórí Adéọlá màmá Aisha happy birthday kò pẹ́